nítorí àwọn oníṣẹ̀ṣe. Adeleke kìlọ̀ fún Oluwoo gidigidi. Yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀. Èyí ló ṣe wẹ́kú pẹ̀lú ìgbésẹ̀ àkànṣe kan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Adémọ́lá Adeleke gbé lórí lọ́gbọ́lọ́gbọ́ tó ń wáyé láàrin Oluwoo ti ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ìyẹn àwọn oníṣẹ̀ṣe ìlú Ìwó. Gómìnà ti ránṣẹ́ àlàáfíà àti ìpẹ̀tùsáwọ̀ sílùú Ìwó, bẹ́ẹ̀ ló ṣèkìlọ̀ fún Oluwoo pé kó sì mẹ̀dọ̀ kó sì gba àlàáfíà láàyè torí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní fojú re wo ẹnikẹ́ni tó bá fẹ́ gbé agbádá ìjà ìsìn kaná nípínlẹ̀ Ọ̀ṣun. Ikọ̀ apẹ̀tùsáwọ̀ kan èyí tí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà Adémọ́lá Adeleke lórí ètò ààbò ọ̀gbẹ́ni Samuel Òjó léwájú rẹ̀ ló gbéra láti Òṣogbo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ṣàbẹ̀wò sílùú Ìwó lọ́jọ́ àìkú Sunday 20 oṣù kẹjọ tá a wà yìí láti lọ́ọ́ fi iṣẹ́ gómìnà jẹ́ fún Oluwoo àtàwọn oníṣẹ̀ṣe ìlú ọ̀hún tí wọ́n jọ fẹ́ gbé pẹ́rẹ́kí kaná lórí àjọ̀dún ọdún ìṣẹ̀ṣe táwọn oníṣẹ̀ṣe múra láti ṣe, àmọ́ tí Oluwoo ti kéde ṣáájú pé kò sáàyè fún ètùtù àti ìrúbọ kan, òun ò sì gbọ́dọ̀ gbọ́ yúnmúyúnmú orò ní gbogbo ilẹ̀ ìjọba òun. Ọ̀gbẹ́ni Òjó bá àwọn oníṣẹ̀ṣe náà sọ̀rọ̀ níbì kan tí wọ́n kóra jọ sí, èyí tí kò fi bẹ́ẹ̀ jìnnà sáàfin ọba Oluwoo, bó tilẹ̀ jẹ́ pé orí adé náà kò sí nílé. Wọ́n pe kábíyèsí lórí aago, wọ́n sì fi iṣẹ́ gómìnà jẹ́ fún un, tóun náà sì sọ̀rọ̀ níbi ìpàdé náà. Òjó ní, mo wá síbí pẹ̀lú àṣẹ gómìnà wa ni, àwọn ni wọ́n rán mi wá. Mo ti bá kábíyèsí Oluwoo sọ̀rọ̀ lórí aago torí wọn ò sí nílé lásìkò yìí. Iṣẹ́ tí gómìnà rán sí tolórí tẹlẹ́mù ni pé dandan ni kí àlàáfíà jọba, kí àjọṣe, àjọsọ àti àjọgbé pẹ̀lú ìrẹ́pọ̀ sì tẹ̀síwájú, torí ẹnikẹ́ni tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ kan tó bá fẹ́ da omi àlàáfíà ìlú rú yóò rí pípọ́n ojú àwọn agbófinró àti ìjọba. A ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé gẹ́gẹ́ bí ìjọba. Àwọn oníṣẹ̀ṣe lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin, wọ́n sì lómìnira láti jàǹfààní ẹ̀tọ́ wọn láìsí ìdíwọ́ kankan. Àmọ́ wọn ò gbọ́dọ̀ tasẹ̀ àgẹ̀rẹ̀ sófin o, wọn ò sì gbọ́dọ̀ rí òfin kọjá. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde ọjọ́ ajé Monday ọjọ́ 21 oṣù kẹjọ yìí gẹ́gẹ́ bí ọludé láti sàmì ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe nípínlẹ̀ wa gẹ́gẹ́ bó ṣe wí. Bákan náà ni akọ̀wé ìròyìn fún gómìnà Ọ̀ṣun Ọláwálé Rasheed fi ọ̀rọ̀ ìkìlọ̀ àti ìpẹ̀tùsáwọ̀ gómìnà Adeleke yìí léde nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Sunday yìí kan náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.